èdè àti àṣà Yorùbá. Ohùn àní là ń gbé lárugẹ, àlóhùn àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohùn àní là ń gbé lárugẹ, ohùn àní là ń gbé lárugẹ, ohùn àní là ń gbé lárugẹ, àlóhùn àní là ń gbé ohùn àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohùn àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohùn àní là ń gbé lárugẹ. Ilé o, ilé o, báwo lèmi yóò rí ilé o? Báwo lèmi yóò rí ilé tí a bí mi? Èmi kò lè gbàgbé ilé. Oh my home, oh my home, when shall I see my home? When shall I see my mother's land? I will never forget my home. My mother is there, my father is there, my brother is there, my uncle is there, my auntie is there. When shall I see my home? When shall I see my native land? I will never forget my home. Ẹ̀gbọ́n wà níbẹ̀, àǹtí wà níbẹ̀, bọ̀dá wà níbẹ̀, ọ̀nkú wà níbẹ̀. Báwo lèmi yóò rí ilé o? Ilé tí a bí mi. Báwo lèmi yóò rí ilé tí a bí mi? Èmi kò lè gbàgbé ilé. Hello, 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 hello. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wò wá, tí ẹ ti ń gbọ́ wa. Ní òní, bí ẹ ṣe ti gbọ́, a ó máa sọ̀rọ̀ nípa ilé, ìlú, èdè, ibi tí a ti wá. Òun ni nǹkan tí a ó máa sọ̀rọ̀ lé lórí. Bí ẹ ṣe ń bá wa bá ètò náà lọ, a fẹ́ kí ẹ bá wa subscribe, ẹ bá wa like. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti bá wa share ètò wa, ẹ tún bá wa like, ẹ tún bá wa share. So just like you've heard from the song, today is about talking about our language, our culture, teaching our children our language and culture. Why is it important for us to teach them? Those are the things we are going to be talking about today. A quote from Nelson Mandela says, when you speak to a man in the language he understands, it goes to his head. But when you speak in his own language to him, it goes to his heart. That is a very big, powerful message to us as individual, wherever we come from. Nǹkan tí a sọ sí ni wípé wọ́n ní Nelson Mandela ó sọ wípé tí a bá bá èèyàn sọ̀rọ̀ ní èdè tó gbọ́ yóò lọ sí orí rẹ̀, ṣùgbọ́n tí a bá bá a sọ̀rọ̀ ní èdè ìbílẹ̀ rẹ̀ yóò lọ sí ọkàn rẹ̀. Eléyìí túmọ̀ sí pé èdè wa ó ṣe pàtàkì, ó ṣe kókó. Àwọn ọ̀nà oríṣiríṣi la lè gbà láti kọ́ àwọn ọmọ wa ní èdè wa, àti ìdí tí a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀ yìí pé èdè yìí ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ọ̀nà kéní tí a gbọ́dọ̀ fi jẹ́ kí wọ́n mọ̀ wípé èdè wa ó ṣe pàtàkì, ó ṣe kókó, òun ni wípé ó máa ràn wọ́n lọ́wọ́ láti lè ní àjọṣepọ̀ pẹ̀lú ibi tí wọ́n ti wá. What I'm saying in essence is, if language is a powerful tool for us and for our children growing up. It's so difficult nowadays for our children to be able to relate in their own mother's tongue, and it's very important for us to teach them. And when we speak to them in the language, one of the things that it helps those children to do is it connects them back to their roots.
they will be able to connect, they'll be able to know where they come from. Another reason why we need to let them know the importance of these languages, they won't feel lonely or alone wherever they find themselves. They will know that they are from somewhere, and this will really help them their identity. They'll be able to identify themselves, to be able to talk about where they come from without shame. Ọ̀nà kejì tí a gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ wa ní èdè wa òun ni wípé eléyìí ràn wọ́n lọ́wọ́ níbikíbi tí wọ́n bá bára wọn, wọn ò lè mọ ibi tí wọ́n ti wá, wọn ò lè rí ara wọn, wọn sì lè ní inú ọkàn wọn, inú á lè dùn ọkàn wọn, á sì tún lè mọ̀ wípé èdè yìí èdè àwọn ni, wọn ò lè inú wọn dùn láti sọ ní ipa rẹ̀ fún ẹlòmíràn, ní ipa ibi tí wọ́n ti wá, nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ìlú wọn. Another reason again why our children must speak their language is because it not only is it going to connect them, it's let them know some certain things. They can do research on things their forefathers, their ancestors has left behind. So this will help them to promote the culture, not only the culture, but they can discover some things that are yet to be discovered. That's another reason. Àwọn ọ̀nà ìdí mìíràn tí a tún gbọ́dọ̀ fi kọ́ àwọn ọmọ wa ní èdè wa ni wípé yóò ran àwọn ọmọ yìí lọ́wọ́ láti lè ṣe ìwádìí àwọn nǹkan tí a ní ilẹ̀ wa tó jẹ́ pé a ò mọ ìwúlò rẹ̀ tàbí tí a ti ṣe ìwádìí wọn dáadáa. Eléyìí yóò ran àwọn ọmọ yìí lọ́wọ́ tí wọ́n bá ń gbọ́ èdè wọn, tí wọ́n bá ń sọ, yóò ràn wọ́n lọ́wọ́ láti lè lọ ṣe ìwádìí tó kún géré, láti ràn wọ́n lọ́wọ́ ní fún èdè tí à ń sọ nípa rẹ̀ ní ìlú tí oníkálùkù bá ti wá, pàápàá jùlọ à ń sọ nípa èdè Yorùbá ní ibí. There are so many things that our children can learn, they can gain from speaking their mother tongues, from learning the culture that we cannot even talk about today. We cannot, if we say we should be talking about the importance of what they can gain or the benefits. There's so much benefit out that we cannot even talk about in this one video. So, but I'm going to go ahead and talk about the ways by which our children can learn the language. Number one, by reading books of the culture or the language that we want the child to learn. Reading about them, learning it. Number two, by watching TV. They can watch the program in that particular language. And this one is a Yoruba language that I'm talking about, so they can watch some things about Yoruba culture and everything. Another thing is by listening to radio, which is not common for people to, I don't think many children do listen to radio nowadays, but that's another way by which the children, they can learn how to listen and understand the language, or to listen to something about the culture from their roots. Another one is speaking at home. When we speak to them, we try to interact with them, we speak the language to them, how will I say, we by interacting with them and speaking it every day, this will also be of help. The last one I'm going to talk about is by visiting home. Yeah, that is why the song I sang from the beginning, home my home, when shall I see my home? I think it's very important for us to make these children once in a while to visit home, to see to see their ancestors, where their ancestors come from, to see how people live, and even though if there's going to be any improvement, they can bring back home anything that will help the community to do more to the way they live, where they come from. This would be a huge benefit to the community, and it will help a lot. Ní nǹkan tí mò ń sọ ní àti ẹ̀kan ni wípé ó dára kí àwọn ọmọ wa, àwọn ìwúlò pọ̀ lóríṣiríṣi tí àwọn ọmọ wa bá gbọ́ èdè wa, tí wọ́n bá ń mọ àṣà wa, tí wọ́n bá ń ṣe,
ó wúlò dáadáa ní ọ̀nà oríṣiríṣi tó jẹ́ pé a ò lè sọ tán níbi tí a bá ní kí a máa sọ ṣùgbọ́n nǹkan tí a máa fi tí àwọn nǹkan tí a máa sọ tó jẹ́ pé tí ọ̀nà tí àwọn ọmọ yìí lè gbà láti máa kọ́ èdè yìí àti láti máa kọ́ àṣà yìí àwọn ọ̀nà a máa sọ díẹ̀ ní ara àwọn ọ̀nà náà. Ọ̀nà kíní ni wípé kí wọ́n máa ka ìwé, wọ́n máa ń ka ìwé tí ó jẹ́ èdè yìí tí wọ́n ń ka àwọn àṣà tí wọ́n ń rí àwọn nǹkan tó ń ṣe àbí nǹkan tí bóyá irú oúnjẹ ìlú yẹn oríṣiríṣi nǹkan tó máa ń kà yóò ràn wọ́n lọ́wọ́. Ìkejì ni pé kí wọ́n máa wo tẹlifíṣàn nípa èdè yìí, kí wọ́n máa kọ́, kán máa wò bọ́n ṣe ń ṣe. Eléyìí á tún ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ kí ọkàn wọn fà sí ibi tí wọ́n ti wá. Ìkẹta òun ni wípé kí wọ́n máa gbọ́ rédíò. Tí wọ́n bá ń gbọ́ rédíò eléyìí náà tún máa ràn wọ́n lọ́wọ́. Rédíò yìí tí wọ́n bá ń gbọ́ àwọn eré orí ìtàgé kan wà tó jẹ́ pé wọ́n ti ṣe tó ní ayé àtijọ́ tó jẹ́ pé nínú rédíò ni láyé òsín kò wọ́pọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀nà kan wà tán bá ti sílẹ̀ fi gbọ́ nǹkan wọ́n lè tún máa gbọ́. Ọ̀nà míì tí àwọn ọmọ wa tún lè fi kọ́ èdè wa òun ni pé kí a máa sọ sí wọn ní ilé, ká máa sọ sí wọn ní ká máa fi tí wọ́n bá ti béèrè nǹkan ká máa fi ọgbọ́n ká máa fi béèrè pé kí ni ìtumọ̀ eléyìí ní èdè ibi tí a ti wá. Ọ̀nà karùn-ún tí ibi tá ò sọ dé ní òní òun ni wípé ká jẹ́ kí àwọn ọmọ yìí máa lọ sílé, kí wọ́n máa lọ sílé, kí wọ́n máa rí àwọn ọ̀nkú ẹ̀gbọ́n, kí wọ́n máa rí àwọn family, kí wọ́n máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní àyíká àbí ìlú tí wọ́n ti wá, agbègbè tí wọ́n ti wá bí irú èdè Yorùbá. Ọmọ Yorùbá kó wo àwòkọ́ṣe àwọn nǹkan kí ni nǹkan tí kò dá tí à ń ṣe tí àwọn ọmọ yìí lè mú kúrò àbí nǹkan tó jẹ́ pé àti ẹ̀ ní tí a ò mọ ìwúlò rẹ̀ tó fi jẹ́ pé àwọn ọmọ yìí lè bá wa ṣe tí wọ́n lè bá wa tún ṣe tí wọ́n sọ di èyí tó dáa. Eléyìí yóò ran gbogbo wa lọ́wọ́. Nítorí ẹ̀ níbẹ̀rẹ̀ tí mo fi kọrin pé ilé o ìgbà wo ni èmi yóò rí ilé. So àwọn nǹkan tí a ní ká sọ fún wa ní èní ni eléyìí. So as I've been saying, those are the things we are talking about today, and that is why I sang that song ilé o, home my home, home my home. And just put your own language, change the Yoruba language to your own and say it in English again. So I'm going to be singing this song again just to round up for today. Thank you very much, and we really appreciate you. Please help us to subscribe, like, and share our video. Thank you very much, and hope to see you soon. Ẹ ṣé púpọ̀, a ó máa kọrin ilé o báyìí bí a ṣe ń parí ètò wa. Ẹ jẹ́ kí a jọ kọ. Ilé o, ilé o, báwo lèmi yóò rí ilé o, báwo lèmi yóò rí ilé tí a bí mi, èmi kò lè gbàgbé ilé. Ẹ̀gbọ́n wà níbẹ̀, bàbá wà níbẹ̀, màmá wà níbẹ̀, báwo lèmi yóò rí ilé o, ilé tí a bí mi, báwo lèmi yóò rí ilé tí a bí mi, èmi kò lè gbàgbé ilé. Oh my home, oh my home, when shall I see my home? When shall I see my mother's land? I will never forget my home. Ohun àní là ń gbé lárugẹ, àlóhùn àní là ń gbé o lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ohun àní là ń gbé o lárugẹ, àlóhùn àní là ń gbé o, ohun àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ. Èdè àti àṣà Yorùbá